ajá ló lẹ́rú ti dé o. ẹ̀rí lákàtàbù òyà o. a máa bá a bọ̀ ní o a ò ní bá a kú láéláé ẹ já tẹ̀síwájú ìmì tá a bá a dé gangan ẹ tí gbàgbé ajá ló lẹ́rù òun nìwé tá ń kà bọ̀ ẹja wa máa ṣe láwẹ́láwẹ́ ká tẹ̀síwájú kíákíá o. ikú bàbá òun lápàdé ni ó mú òun kúrò nínú iṣẹ́ ọlọ́pàá nítòun díẹ̀ ló kù kọ́hún ó di kọ́bùrù ni bàbá òun kú oko tí bàbá fi sílẹ̀ ta ni kó tọ́jú rẹ̀ bí òun bá takú sínú iṣẹ́ ọlọ́pàá tí òun kò lọ sóko. ẹni tí kò sì ṣẹ̀yìndé bàbá rẹ̀ kí ni òun tún fẹ́ ṣe láyé bẹ́ẹ̀ ni oko yìí kì í ṣe kèrèmí o ó pọ̀ gidigidi ṣebí ohun tó sọ òun di ẹ̀rọ ọkọ nìyẹn ṣebí ìyẹn ló sọ òun dàgbẹ̀ tí Audu Karimu fi wá di ìǹspẹ́kítọ̀ àgbà àwa ní kí àwọn tí ń tagbó má máa tà á lọ ń tiwọn àfi bí wọn kò lè tà á ó wá ronú bí ajé tilẹ̀ máa pani bíi ti ayé lù níbí o bí ènìyàn kò sọdẹ rí ó ṣáà yẹ kí ó mọ ẹsẹ̀ kò lọ níhìn bí òun kò tilẹ̀ nílé mú ẹlòmíràn òun ìbá lè mú àwọn tí ń tagbó nítòun bí ó bá ṣe pé òun kò tí ì kúrò ní ibi iṣẹ́ ọlọ́pàá ni bí ẹni ń fi ẹran jẹ̀kọ ní ìbàrí níbo ni wọn ò bá máa kó igbó náà wọ̀lú kí òun ó má rí wọn níbo ni wọn ìbá ti máa gbin igbó náà kí òun má ti débẹ̀ òun ìbá ti fi mú filẹ̀ rídìí òkodoro ọ̀rọ̀ nítòun ọwọ́ òun ìbá ti tẹ̀ wọ́n níbo ni wọn ìbá rí sásì kò lè gba òun ní ọjọ́ méjì bí òun bá fẹ́ mú wọn. ṣùgbọ́n àwọn jẹ̀kùrẹ̀dì ọlọ́pàá àti kùdùs olórí wọn Audu Karimu kí ló tilẹ̀ ń dùn gan tó rí mú gan kò lè dádì ẹ mú o ká tó sọ pé àwọn tagbótagbó orí kẹ̀kẹ́ tí lápàdé wà tí ó fi ń ronú báyìí bẹ́ẹ̀ ni ó ń wàkè lọ bí akúra oòrùn mú sí i ni kò rọjú rárá o kò sí ibòji kankan nítòsí kò sì sí ìkùukù kankan lókè oòrùn fẹ́ ń yanyan òógùn ara lápàdé sì jọ omi tí ó máa ń ro lára ẹni tó ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán ó ń sàn bí àgbàrá ó ń sun bí Lẹrú bẹ́ẹ̀ bọ̀ díẹ̀ ṣùgbọ́n ó ti tún fi ojú inú wo odò tí òun ó kàn ní nǹkan bí ibùsọ̀ mẹ́ta síwájú ó tún rántí àṣìpa òwe tí wọ́n máa ń pa wípé ẹ̀gbin odò kìí pani ó rẹ́rìn músẹ́ ó fọwọ́ kan àpò ṣòkòtò péńpé tí ó bọ̀ ó sì rí pákẹ́ẹ̀tì sìgá rẹ̀ níbẹ̀ ó fẹ́ sọ̀kalẹ̀ kí ó bẹ́ná sí sìgá kan kí ó sì kan obì díẹ̀ jẹ́ ṣùgbọ́n ó wá rò pé bí òun bá sọ̀kalẹ̀ lórí kẹ̀kẹ́ láti ṣe èyí àárẹ̀ ó mú òun kò sì ní léèmí àti lè gun òkè yìí já mọ́ bẹ́ẹ̀ ni bí òun bá ti gun òkè já kí òun jókòó ní yókù kí kẹ̀kẹ́ máa gbé òun lọ sísàlẹ̀ dòó kíá ni òun ó sì dé odò lọ́hùn-ún lẹ́yìn mẹ́ta kàwé ìdé kí ni tó padà wá ṣẹlẹ̀ gan-an sí lápàdé lórí kẹ̀kẹ́ nídìí odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjá tún pàdé o lábala èyí tó tún wá kàn nínú ìtàn tá à ń bá bọ̀ tá a pè ní ajá ló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa. Adùn ní Yorùbá lètò tẹ́ ń gbọ́ o bàbá àgbà Káàfàtà lórúkọ tẹ́mẹ̀ ń jẹ́ ẹ pé kínní káàkiri ẹ sọ̀sìkíráìbù yóò dáa fún yín o. ọmọ bàbá Túndé ti gbé tànàdé o.